If I dey talk, no dey talk wèrè. Nínú àwẹ̀ tó ṣe bí wèrè, nínú àwẹ̀. Nínú àwẹ̀ tó ṣe bí wèrè. Ìgbà tó bá gbọ́n. Àwẹ̀ ọdún tó lọ mo lè gbá bí. Àwẹ̀ ọdún ìgbà tó wá dé báyìí lẹ́sẹ̀ kọ́ tẹ́ bá ti kú kọ́. Calm down. Tẹ́ bá ti kú kọ́. Àṣọ àmọ́ pẹ́ẹ́nì tí mo go through ní sẹ́mi. Pẹ́ẹ́nì gbogbo ìgbàlẹ́ fẹ́ máa ti pẹ́ẹ́nì ni. Èèyàn kọ́kọ́ ni ò lápá ni ò lẹ́sẹ̀ mọ́ ni. Tí mi ò bá ní náà, màá sì tún rántí náà, sáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni gbàgbé. Calm down. Gbàgbé. Ọlọ́run tún dọ̀ sáyé ẹ̀mí rẹ̀ wà. Oríjì orí mo máa dúpẹ́. Ọ̀pọ̀ ló wà lẹ́sìpítù wọ́n fi báyìí. Ọ̀gbẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dájọ́. Ó dúpẹ́. Olórí ibú ni mo ti fẹ́ san wèrè. Eléyìí burúkú ọmọ burúkú. Ọmọ ti fẹ́ ti yá. Nínú àwẹ̀. Ẹwẹ́ ẹnu ṣe fún nínú àwẹ̀ kí ló wà nínú àwẹ̀? Nínú àwẹ̀. Sọ́lọ́ ni a máa go to pay nínú àwẹ̀ ni. Gbàdúgbò pẹ́ẹ̀nì wo ló wá ń gé tu náà wò ṣé kí ni pẹ́ẹ̀nì tó ń go to? Ẹ̀yin tèmi ọlọ́ba Sàló àti Matta òun lẹ́ ń wò lójú àwòrán yín bí wọ́n ṣe ń fàjà mọ́ra wọn lọ́wọ́ bí wọ́n ṣe ń jà tí wọ́n fúnra wọn lépè. Ẹ̀yin yan wa kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ ká wo èyí tó kù. Ẹni tí ó yìnbọn ẹni tó yìnbọn mọ́ ni òyìn mọ́ lórí. Ẹni tó yìnbọn mọ́ ni òyìn mọ́ lórí. Ọmọ tó yìnbọn ni òyìn mọ́ lórí. Tó bá yìnbọn lórí òyìn mọ́ sí ẹrú òsì. Orílẹ̀ tó ti yìnbọn mọ́. Orílẹ̀ tó ti yìnbọn mọ́ orí báyìí wájú orílẹ̀. Yóò bá wọn náà lẹ́sẹ̀ àti kù. Tó ti yìnbọn wájú orí báyìí. Wájú orílẹ̀ tó ti yìnbọn mọ́ tó kú dànù. Gbogbo òsì tó ń ṣe lọ́nà láyọ̀ ní máa ṣe mọ́. Tó yìnbọn mọ́ wájú orí. Ó rà síta bọ̀. Bó ṣẹ̀ṣẹ̀ bó ṣe kùn yóò bá ọ. Èmi ò wù abọ́n. Èmi náà wù abọ́n ṣé mo pààyàn ni. Ó wù abọ́n tọ́ sí bàn. Ó dà bọ́ǹbù ló tọ́ sí. Ẹ̀yà tán bọ́ǹbù rẹ ni. Torí ẹ̀ náà ló fi jẹ́ torí ẹ̀ náà lọ́lọ́run fi dán olólófò Mùsùlùmí. Orí pé o tó kí o lè gbà gbogbo àdúrà tó gbogbo Ramadan tó gbà fọ́lọ̀ Ọlọ́run lè gbà. Torí bó ṣe wà yìí lásán aládàntọ́ ọmọ ní ọ́. Àbíùsì ló fi ń jẹun. Àbíùsì ni wọ́n náà fi ń jẹun. Gbogbo ẹ̀ ló máa ń kú silent game ló fi ń jẹun. Àwọn òbí rẹ̀ kọ́nà bí ọ̀ní. Àwọn òbí tiẹ̀ náà ti sunkún rẹ̀ olórí ibú àwọn ìwọ náà. Kí ló ní? Tó wà dà fún ọlọ́run àìpótá sánú rẹ̀. Àwọn òbí rẹ̀ kò sọ́kọ́ sọ́kọ́ fáwọn òbí rẹ̀. Ìwọ náà máa sọ́kọ́ fáwọn òbí tiẹ̀ náà nulẹ̀ náà kí ló ṣe é? Àsìkò àbọ̀ tásìkò àbọ̀ bá ti bà ọ́, èmi náà wá sọ wẹ̀ fún ọ. Ó lówí sí ẹ̀ ayé tó wá. Gbogbo Ramadan tó ń gbà. Ìpìlọ̀ náà ó fi sọ fún ọ. Ó lówí sí ẹ̀. Ó lówí sí ẹ̀. Ní agbára náà ó fi ọ̀bá mi. Ní agbára náà ó lo colostomie bag ayé rẹ̀. Ní agbára náà ó lo colostomie bag. Lágbára náà ó fi kátẹ́tà tọ̀ fún sùúrù lágbára náà. Lágbára náà. Àwọn alábí ọ̀ni. Ọkọ̀ tún tí mo fẹ́ lọ sí ìwà. Kí ló tó tún ìwọ tó ra lẹ́pọ̀ mílíọ̀n sí lọ́rin. Ìwọ tó ra lẹ́pọ̀ mílíọ̀n sí lọ́rin. Ẹni tó yìnbọn mọ́ ni òyìn mọ́ lórí. Ẹni tó yìn yín òyìn lórí. Ìwọ kí ló ní? Kí ló ní? Ó ní irú tí mo ní sẹ́. Ọlọ́run ṣe tó ṣe. Wájú orí báyìí. Wájú orí báyìí lẹ́ẹ̀tọ́ ti yàn ọ́. Táyàn wájú orí. Àsìtà bọ́ bá ní bó ṣe mo fi sọ́mọ̀ náà tó. Ṣé Mùsùlùmí ni wọ̀ ẹ́? Ṣé Mùsùlùmí ni wọ̀ ẹ́? Ṣé Mùsùlùmí ni wọ̀ ẹ́? Àsìtà bọ́ bá ọ̀dájú ni ọ̀ Fúlàní ni ọ̀. Fúlàní ni ọ̀ olórí ibú ni ọ̀. Ó dàtọ́ náà ní sẹ́mo tọ́ owó lọ́wọ́ yá rí ni. Sẹ́mo tọ́ owó lọ́wọ́ yá rẹ rí ni. Sẹ́mo tọ́ owó lọ́wọ́ yá rẹ rí ni. Sẹ́mo tọ́ owó lọ́wọ́ yá rẹ rí. Sẹ́mo tọ́ owó lọ́wọ́ yá rí ni. Ìwọ ló máa ń tọ́ owó lọ́wọ́ mi. Ó bá bó ṣe máa ń bẹ̀ mí torí láyọ̀ ni. Èmo bọ́ ògbó nǹkan fún ọ láyé yìí. Sẹ́mo mà yá rí ni. Olóòrùn ni ìwọ tó kọ́lé 4 million sí lọ́rin. Yóò kọ́ blọ́ọ̀kù yẹ̀ dànù náà. Ó fẹ́ sanko ayé blocking. Ó ní jẹ́rìí ayé Matta ọmọ sílífà 2. Ìwọ olóòrùn ni yá rẹ. Mo blọ́ọ̀kù ẹ̀ dànù ni. Ó rà síta àbọ̀ ni Matta ọmọ sílífà 2. Ṣé nígbà tí bíflẹ̀sì ò bọ́ mọ́lẹ̀ rí mi fín? Ṣé bí torí pé bíflẹ̀sì ń bọ̀ lẹ́fí máa ń pọ́n mi lẹ́nà tẹ́lẹ̀? Tí bíflẹ̀sì bá tún padà dé nísìnyí ẹ̀ tó wá bẹ́ mi. Ẹ̀yin tí àwọn àǹtẹ̀ jẹ. Ìgbà wo ló dé? Kí ló ti pa? Wọ́n tó sáré lọ owó tó ra lẹ̀ 4 million sí lọ́rin. Ó ṣòfò ayé ni ó lọ wílé tí mo fà sí fún bàbá tí mo kọ́lé fún bàbá. Ó ní jẹ́rìí ayé Matta ọmọ sílífà 2. Abuse ni wọ́n náà fi ń jẹun wáìkẹ́ silent match ló fi ń jẹun. Ṣé wọ́n náà jẹ́ nǹkan kan ni? Tẹ́bá yẹ́ fẹ́ gbọ́ nǹkan tí wọ́n náà fẹ́ rí ni bó fẹ́ bú Sàló. Wọ́n fi gbé screen record lọ pórí Sàló bú. Ṣé bí fídíò tí mo fi gbé bọ́bì lọ ń bẹ lórí fóònù mi tó fi bú mi tí mo sùn bíbí tí mo ṣe wáìkẹ́ silent match táwọn èèyàn sí ẹ̀ lọ. Ó sì ń ranú ẹgbàá mi ò bú. Ó bá dúró pẹ̀ tí bọ́bì gbé mi sẹ́ǹsẹ̀ tàmí ò sọ̀rọ̀ torí pé mo mọ̀ pé ọmọ ẹ̀ ó ń rí nǹkan gbà. Ó ní
ní sórí ọmọ sí Liverpool ṣé bó máa ń lẹ́fù ọmọ bọ́bì yẹn náà tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ mo padà gbá ọmọ bọ́bì yẹn lọ fà olóhùn ìwọ olórí ibú ìwọ tó ń sọ mùsùlùmí lẹ́nu ìwọ tó go Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn àyìnbọn fún rí ó fẹ́ ṣòfò ni kò ní dá fún ọ Matta ọmọ sí Liverpool ìwọ olóhùn wọ́n tó ń pariwo TikTok kí n tẹ́tẹ́ náírà tó fi lọ́ra blọ́ọ̀kù kí ló ti rí wetin you don see Matta olóhùn olófò mùsùlùmí táwọn èèyàn bá ń rí mùsùlùmí tó bá ń wo us wọn lè fi ọ́ ṣe mùsùlùmí gidi ṣe mùsùlùmí gidi ìwọ Fúlàní ìwọ bandit ìwọ apààyàn ìwọ olóhùn ìwọ ọmọ Ìlọrin tẹ́ ń para yín fún torí ìṣẹ̀ríà lọ tẹ́ ń para yín bí ewúrẹ́ dèdè sáwà Ìbàdàn máa ń ṣe bí olóhùn bí yín mo gùn àbọ̀mọ̀ Ìlọrin kankan ló gbowó kíní lọ́wọ́ mi tó gbowó pẹ́ǹtì àwọn góòfò tó fẹ́ gbowó tí mo fẹ́ fi ṣe sọ́jú yìí àyàmọ̀ Ìlọrin tẹ́ bá jẹ náà lẹ́mọ́ tẹ́ bá ń jẹ lẹ́mọ́ olórí ibú yín pàápẹ́ mo máa ń tẹ universal pàápẹ́ mo sì ń tẹ interstellar fún lọ ni yóò máa káwọ́ sókè báyìí ní sí máa ń tẹ interstellar fún yóò máa káwọ́ sókè báyìí yóò máa káwọ́ sókè báyìí ní olóhùn kò ní dá fún yàrá ẹ̀ Matta fool like fool you are not a real nigga ó go to pain ni gbogbo ẹni tó bá sọ pé nǹkan tí mo ń ṣe ò dá ó lásìta àbọn ni ìwọ ọmọ sí Liverpool ìwọ olóhùn kí ni ìwọ ti make lórí TikTok man I no do TikTok again I no fit talaka again bro man I no do TikTok again àbí ọmọ lẹ́ni from one place to another Oloba Salo àbáyé fẹ́ bàjẹ́ ni before TikTok I don buy car àbáyé fẹ́ bàjẹ́ ni ìwọ Matta ìwọ olóhùn ó náà fẹ́ máa ń fi mí gbọ́rọ̀ lọ ní ẹ̀yìn fáǹsì mi torí pé máa ń trendy tó bá ti sọ̀rọ̀ Oloba Salo wọ́n ní ó ti sọ̀rọ̀ Oloba Salo ó ti sọ̀rọ̀ Oloba Salo wọ́n sàrí fi gbé trendy ó ti yé ẹ̀yìn fáǹsì ó yá ẹ share àwọn èèyàn ṣàyè share wọ́n tó yóò rí gifter olóhùn sáà rà bí ó sì ká àwọn arọ́sùpọ̀ ó máa dúró wàhálà táwọn ṣe ká tó rí gifter ni ayé ẹ̀yìn jìgàn tẹ́ sọ máàsì di silent match ẹ̀yin tẹ́ ìbú pọ̀ lára yín tẹ́ sọ máàsì di silent match fẹ́ sórí ibú ayé sá ìwọ Matta ọmọ sí Liverpool kí lójú ẹ ti rí àwọn sinmi tó ń wò lọ́gàá tó ń wò yẹn lónìí tó bu ọmọ sinmi yẹn hùn wọ́n ló bu ọmọ sinmi yẹn hùn ṣé lóòótọ́ ni ẹ̀yin bá sì tó ń wò yẹn àwọn ọmọ yẹn lọ́wọ́ tó bá kéré àti sinmi tó rí bí ẹran tí mo bá ṣe fídíò chat níjọ́ yẹn ẹ̀yin bá sì tájọ́ ṣe live video wo bẹ́ẹ̀ ṣe rí bí ẹran mo ti ra lẹ́gbà ẹ̀ ò tí sinmi sì rí bí ẹran ìwọ Matta ọmọ sí Liverpool ọ wọlẹ̀ lágbára Ọlọ́run àdàbí tó bá yẹ pò nínú méjì ló kù sáwọn ọmọ aráyé ìwọ tẹ́gbọ́n ń bẹ lẹ́yìn ẹ̀ tó open TikTok account fẹ́ tẹ́gbọ́n rẹ ẹ̀gbọ́n rẹ ń bẹ lẹ́yìn ẹ̀ látijọ́ ìkó open TikTok account fẹ́ gbọ́n rẹ o ẹ̀yin wá sí mi olórí ibú ọmọ Matta ilé kò open TikTok fẹ́ gbọ́n rẹ o tó gbé sẹ́yìn láti yẹjọ́ ẹ̀ ẹlẹ́mọ̀ ibi tó greedy dé open TikTok fẹ́ gbọ́n rẹ Matta ọmọ sí Liverpool ẹ̀yin tàbí kéèyàn ó lọ lára yín go and open TikTok for your brother ẹ wo ta lélẹ̀ tó fẹ́ sẹ́ndì kan sí mi dàsíǹkì ó sàníyàn oríṣẹ́ kèpí ó ní kí n sẹ́ndì USDT mi ẹ wo gifter àwọn gifter nìyẹn wọn bó lórí TikTok wọ́n sì tún bó USDT lọ ẹ wo ó ní jáwọ́ bàbá mi àti 5 hours ago 5 hours aláì you go run mad